Lizzy Anjorin mà ti sọ ìdí tí Nàìjíríà ò ṣe lè dáa. Ó sọ wìrìwìrì ọ̀rọ̀ lórí gbogbo iṣẹ́ táwọn Gistlover àti Esabod ń ṣe, gbogbo nǹkan tó ń ṣe fáwọn èèyàn tó jẹ́ pé ó ti fẹ́ sọ wọ́n dà láàbò ara pẹ̀lú iṣẹ́ blogging tán láwọn ń ṣe. Ó sọ gbogbo ohun tí Iyabo Ojo àti kejì ẹ̀ ṣe sí mọ́tò ẹ̀, gbogbo àdojúkọ tó ní pẹ̀lú wọn, gbogbo bí wọ́n ṣe ń wá ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ọ̀rọ̀ yìí ta báwọn ọlọ́pàá lẹ̀ wá o. Nínú fọ́nrán ilẹ̀ ti máa rí ìdí tó ṣe gbóríyìn fún Abike Jagaban. Ṣe rántí ìgbà tí wọ́n pariwo lèlé Lizzy Anjorin lórí lọ́jà Ìdúmọ̀tà lọ́jọ́sí? Ó máa sọ̀rọ̀ ń pa ẹ́ o. ọ̀rọ̀ yìí dùn dọ́kàn o, tó fi wá ń béèrè ìdí táwọn ọlọ́pàá ò ṣe pé àwọn tó pariwo lèlé lórí lọ́jọ́sí kí wọ́n sọ ohun tó jí nígbà wọn kí wọ́n tó máa pariwo lè. Ní báyìí ó ti wá sọ ìdí tóun ò ṣe nígbàgbọ́ nínú àwọn ọlọ́pàá mọ́ o, àti ìdí tóun ò tiẹ̀ ṣe tán láti gbẹ́nikẹ́ni lọ ilé ẹjọ́ mọ́. Nínú fọ́nrán yìí ó sọ ìdí tí Nàìjíríà ò ṣe lè dáa mọ́. Ó ṣàlàyé bí wọ́n ṣe bà mọ́tò ẹ̀ jẹ́ tán wá káàkiri. Ó wá sọ ọ̀rọ̀ tó lágbára nípa justice for Mohbad táwọn èèyàn ń pariwo kiri pé ẹ wò justice for Mohbad tẹ̀ ń sọ yìí ẹ gbàgbé ń pa ẹ o, nítorí àwọn tó yẹ kó ṣiṣẹ́ wọn wọn ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe. Lóòótọ́ ó gbóríyìn fún àwọn ọ̀gá ọlọ́pàá lókè lọ́hùn. Ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ tó fi ránṣẹ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. A lot of the top police officers, they are well disciplined. But anything tí Yorùbá bá ṣe àkì ńlá ṣe yọrí. Yorùbá ò kí ń tò sẹ́yìn ọmọ tó máa yè torí weapon lọmọ yẹn. Weapon tó ń fún àwọn kan ló ń jẹ ni. Tí wọ́n bá dẹ̀ láàmú ò ní lọ station náà. Tí wọ́n bá dẹ̀ láàmú ò ní lọ kóòtù. So gbà fún múrí ni gbà fún gbàdá. Ará Èkó tí ò fi búrẹ́dì ránṣẹ́ kó má retí gàrí lọ́wọ́ ará oko. For every gbas there must be goods. She won't go. Alọ́mọlé gbé kámẹ́rà ó lọ yanu court olóhùn ò ní court case mọ́. This is a lady tó jẹ́ wípé ó lọ nà yá kan magba ti kú yọ nígbà election yá yìí ń sunlẹ̀ ńlẹ̀ ní fún APC. Yá yẹn fọmọ́lẹ̀ ó fẹbílẹ̀ ó gbogbo rally pátá tó ń ṣe l'Abuja yá yìí ló lọ ó sunlẹ̀ ńlẹ̀ ni. Mi ò tí ì rí a loyal person sí APC bí ìyá yìí. Ọmọ yìí wọlé tọ̀ yá yẹn ó nà gbé àjọ wà pẹ̀lú ìyá yẹn ni. Mi ò rí ẹgbẹ́ APC kan kó pè ìyá yẹn. Mi ò rí ẹgbẹ́ APC kan ṣoṣo kó pè ìyá yẹn. Ojú mi báyìí ní jẹrin tọkọ ìyá yẹn tó ń ṣe birthday ni ọmọ yìí tún mú court letter pé kán wá arrest ìyá yẹn láti zone 2 lẹ́yìn ìgbà tó nà ìyá yẹn mọ́ ṣọ́ọ̀bù. Ẹ lọ wá bí jókòó sí. Ẹ jẹ́ àkọ́ gbé láìfù yìí kò sí nǹkan kan. Gbàgbé kò sí nǹkan kan. The world is empty. The world is a place where they will watch you being ruined. They will watch you being destroyed. They will watch you crying. They will watch you. Gbogbo ohun tó fàyè ẹ ṣiṣẹ́ fún kó bàjẹ́ lójú ẹ. Kò sírú ẹ̀dá tó lè lóyà fún kò wọ́ tiẹ̀ ní Nàìjíríà. And the worst thing you could do is to loyal to Yoruba, to your fellow Yoruba. If you want to live long and you want to be successful, get yourself a Igbo and Hausa friends. If you dwell making friends with Yoruba people, mess ara ẹ ló ṣe. Only, am I the only one doing what God sent me to do? Helping those that are helpless. My humanitarian work that is haunting them will continue. No one can intimidate you. Ó mọ̀ pé àwọn tó ń bá wí ló ń bá wí. Torí mi ò rí ẹ. Mo ti sọ pé mi ò lọ station àti kóòtù mọ́. Mo fẹ́ gbójúlé Bíbélì mi. Mo fẹ́ gbójúlé kí n dẹ̀ gbójúlé Kùránì mi. Ọ̀rọ̀ yìí lágbára o. Ó lágbára. Ọ̀pọ̀lọ́ ẹ̀yẹn yóò fẹ́ yẹn pamọ́. Abẹ́ẹ̀ rí bí aláǹgbẹ́ ẹ̀yẹn yóò fẹ́ yẹn pamọ́. Àti wà tẹ́yìn ẹ̀ ṣe rán jíjẹ. Igi mú jìnnà sórí. Lórí gbogbo àwọn nǹkan tó ti dojú kọ. Tó kọ̀ bá mi nínú jẹ́ àwọn tó bà láyé jẹ́. Tóun náà ti bá wọn jà. Àwọn tó ṣaburú fún. Nílùú tó lọ́ba tó níjòyè. Ipa tí àwọn agbófinró ọmọ ọdún mẹ́rin nínú ọ̀rọ̀ náà tó bá fi jẹ president brain
ni president yẹn gbọ́dọ̀ signal pé eléyìí tó wọlé ní ká fi ṣe scapegoat fún àwọn tó kù. wọ́n wá wú ẹran ó kọ́lé kínní ó kọ́lé kejì ó kọ́ kẹta ó kọ́ kẹrin ó kọ́lé títí dórí 14 àwọn tó dẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ra spókì kẹ̀kẹ́ ó dẹ̀ ń ba yé àwọn èèyàn jẹ́. ṣe bí AJ Abike Jagaban òun náà ṣe foundation ọjọ́ wo ló ti rí kó lọ gbé kéèsì èèyàn wá kó bẹ̀rẹ̀ part 1 to 1 billion nítorí pé ó fẹ́ gba donations. Ta ló fẹ́ lára ẹ̀? Gbogbo ọ̀rọ̀ tó ṣe ń sọ yìí ó ń fi hàn irú Nàìjíríà tá à ń gbé ni. Lọ sí UK kó lọ sí Kútọ́nù kó lọ bá wọn dánrú ẹ̀ wò. I'm conversant with Kútọ́nù very well. If you get to Kútọ́nù very very quiet and very everything wà in order ni. Mo rí ẹ tó lọ ń bú ọlọ́pàá lánàá ó tá tán sí wọn lọ́rùn ó insult wọn ni. Ó ní wọn ò ṣe findings. Ó parọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi bọ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn kan fi yín ṣe irinṣẹ́ tó yẹ ẹni wọn lára ẹ bá dẹ̀ ti ní ọ̀tá wa lára first place tá a máa sá lọ ní police station àwa lọ police station fógún ọdún ọgbọ̀n ọdún wàá kọ̀ jíjọ́ kan wá rí pé kò sí nǹkan kan mọ́ lákàntì ẹ̀ ló bá tán. Ìwọ kẹ̀dẹ̀ ní gbogbo owó tó ti pa lórí social media ìwọ wá ń fowó yẹn fẹ́ lá. Ẹ wá ń sọ fún wa pé Nàìjíríà ṣì máa dáa ẹ̀yin tẹ́ ẹ̀ ní discipline ẹ rò pé owó everybody ní billions òun ni pẹ̀lú dáa Kútọ́nù bóyá kéré tó yẹn ó dáa wọ́n wà in order everything lọ bó ṣe yẹ kó lọ. A blogger cannot just stand up randomly and start attacking people. Ẹ rò pé 24 hours light ní kìlú dáa kọ́nà tẹ́ òun ni kìlú dáa. No, discipline is kìlú dáa. Discipline. You watch Gistlover killing a lot of innocent people. Tí Gistlover bá blog wá ń gbà yẹn bá a máa gbọ̀n ni wàá yàgbẹ́ sára dánwò. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìṣàgbákò Gistlover ọ̀rọ̀ tí mò ń sọ yìí máa dàbí fíìmù ni. Tó o bá gbọ́ pé Esabod blog ẹ báyìí wàá máa yàgbẹ́ ni wàá máa ẹ̀jẹ̀ àgbẹ̀ lára ẹ̀ṣẹ́ mọ́yé èèyàn tó ti di aláàbọ̀ ara nítorí Gistlover àti Esabod. Ẹ wá ń sọ pé Nàìjíríà ṣì máa dá ẹ̀yin tẹ́ ẹ̀ ní discipline ẹ̀yin tẹ́ ẹ̀ dá. Ìbò ni Nàìjíríà ti fẹ́ dá. Ó ní máa nǹkan mi ò lè gbàgbé sórí máa yẹn láyé. The man came from USA. He traveled to his hometown in Osogbo. The man built a very fantastic hotel and they killed the man. They kidnapped him, tortured him to death. Until tomorrow àwọn tó pa máa yẹn ìjọ wo lẹ ti display wọn. Àwọn tó pa máa yẹn àwọn dà. And the wife came from US to come and pick up the cup of the man. Wọ́n dẹ̀ dá padà sí US. Ọjọ́ tí woman yẹn wá gbé òkú ọkọ ẹ̀ ó dẹ̀ fi ègún àti èpè lẹ̀ sí Nàìjíríà. Ó ní ìrandíran òun ò ní fẹsẹ̀ kan ìlú yìí mọ́. Ó ní gbogbo àwọn ọmọ òun ò ní fẹsẹ̀ kan ìlú yìí mọ́. Ó dẹ̀ fi ègún lẹ̀. Ó fi ègún sílẹ̀ sílùú yìí. Àwọn tó pa á dà ọkọ̀ọ̀kọ̀lẹ̀ bí ẹ̀ ló pa o àbúrò ẹ̀ ló pa o. Ẹ wo iye èèyàn tí mẹ́gàdé ń pa lójoojúmọ́. Ẹ wo iye èèyàn tí driver ń pa lójoojúmọ́. Ẹ wo iye èèyàn tí house-help ń pa lójoojúmọ́. How can Òkété and Ṣẹ̀pẹ̀tẹ̀rì lay ambush sí ẹnu ọ̀nà ilé mi? Wọ́n tún ẹ̀ẹ̀mejì náà vandalize mọ́tò mi ẹ̀ẹ̀mejì. Tẹ bá rántí níjọ́ tán lọ pàdé ẹnu ìṣó ní court ọjọ́ iná ti kọ́kọ́ pariwo olè. I'm challenging Nigerian police. Àwọn tó pariwo lè lé mi lórí ǹjẹ́ ti bá mi invite wọn mi ní kẹ́ẹ̀tì wọn mọ́lé. Ẹ kò bá mi invite wọn pé kí ni mo gbé nínú gbà wọn. Give me that video tó bá ní. Fún mi ní fídíò yẹn. Ẹ mo challenge Nigerian government mo challenge Nigerian police. Ohun tó bá múrú èmi pẹ̀lú orúkọ mi pẹ̀lú bírú wa iṣẹ́ gbé ayé tó dá
tá à ń go through nǹkan báyìí àánú àwọn tó wà ní prison ṣe mí torí orí enímọ̀gùn tàṣẹ ló pọ̀. mo ń bọ̀ yeah give me another one very beautiful father. fún mi ní fídíò yẹn fún mi ní fídíò yẹn ẹ lọ kọ sílẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ gbogbo ariwo tán pa lánàá yẹn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ lọ kọlẹ̀ kò sí anything tó máa ṣẹlẹ̀ ẹ kọ sílẹ̀ kẹ́ forúkọ mi sí o máa rí fídíò yẹn náà mo ní fídíò yẹn gan jẹ́ kí n wò bóyá mo ní fídíò yẹn ó ti rí bá mi wá kí n máa ka ilé lọ. Only the same Nigeria where 50 babies hospital bill were paid under my NGO. When did you started your NGO? Okay, because you challenged Nigerian police yesterday that they did not investigate. You were right. When did you started your NGO? Who asked you to kill one person to pay for 50 babies? Then can you refer me to another human being or an animal that kill people to pay 50 babies or to pay for 50 babies? Ta ló bẹ̀ ẹ́ níṣẹ́? Ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ? Gba station lọ. Èmi yìí ti rán more than 150 ọmọ ọlọ́mọ lọ sí school nígbèsí ayé mi. Nígbà tí ogun dé sí mi, mi ò rí àwọn ọmọ yẹn, mi ò rí ẹbí wọn àti ará wọn tó wá gbé placard pé justice for Lizzy Anjorin. Àìmọye ọmọ tí mo ti mú kúrò ní street tí mo sì wádẹ́lì ràn lọ from primary to university tí mi ò mọ̀ bí wọn. Mi ò tí ì rí kankan nínú wọn nígbà tán ni mo jí 91,000 naira kí wọ́n jáde kán ṣe ṣòpè náà kò rí bẹ́ẹ̀. Ta ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀? Ta ló bi ẹ́ léèrè ẹjọ́? Ta ló ní kó o lọ máa pààyàn kó o máa sọ lé ọlá dàwòrò? Send ẹ̀ sí mi. O ṣe jẹ́ sáré wọlé lọ. Ẹ wò. Three weeks after or 4 weeks after ni wọ́n sọ pé mo jí 91,000. Mo challenge Nigerian police. Mo challenge Nigerian police. All because these people want to collect donations and they are working with Shepeteri. Mo challenge Nigerian police. Ní ọjọ́ wo ni Nigerian police speak? Mi ò ní kàn ti anybody mọ́lé. Just give us police report. Ọ̀rọ̀ yìí lágbára o, ó lágbára, ó pàkàsọ. And Nigerian police failed me. Lizzy Anjorin ṣe fi ẹ̀hónú ẹ̀ hàn lórí gbogbo àwọn kòtòkòtò kan. Pàápàá gbogbo àwọn ọjà tí wọ́n ti bàjà sẹ́yìn tóun náà ti bá wọn jà àti ipa tí àwọn agbófinró nínú ọ̀rọ̀ náà. Bí wọ́n ṣe ń fọ́ mọ́tò mi tẹ̀lé mi rè everyday anywhere tó bá ti rí mọ́tò mi fífọ́ ni. I've been under attack and you are telling me pé Ọlọ́run ló ń ṣọ́ mi bí mo ṣe wà yìí. Tí ò bá sí Ọlọ́run nílùú tó lọ́ba tó níjòyè nǹkan tó bá ti mú celebrity ìlú kan ní problem gbogbo ìlú yẹn ti ní problem. Any American is great. Ẹ jẹ́ kí àwọn celebrity America kan go through, ẹ jẹ́ kí méjì ni wọ́n go through nǹkan tí mò ń go through. Ẹ mọ̀ pé America is not great. Ẹ mọ̀ pé America is not great. Ẹ ní pé Great Britain, they were great because all their celebrity are well being respected. Ẹ̀yin náà ẹ wò ó lè and after a week fídíò lè yìí náà wá fi pariwo ni. Yes, mo ti rí má kàn sí mú bọ̀. After few weeks ni wọ́n pàdé mi lọ́jà. Mi ò jalè, mi ò mọ̀ wọ́n rí, mi ò rí wọ́n rí. Mo lọ ra trimmings 91,000 naira and I paid. Gbogbo nǹkan tí mo fi sanwó mo ti gbé sórí online. But because ó lọ jalè, ó ti lọ jalè lẹ́kọ̀ọ́ Dùmàtà. These people have been saying this. Mo challenge Nigerian police pẹ̀lú gbogbo petition tá ti kọ. Èèyàn mélòó náà ti pick fún questioning.
ohun tó bá múrú èmi go through nǹkan báyìí. You can't tell me Nigeria will be great. Ibo lẹ́ ń great lọ. Ibo between you and I. Don't know kọ́ ní kẹ́ẹ̀tì yàn mọ́lẹ̀ ẹ̀ ní láti ti anybody mọ́lẹ̀. But being a celebrity, it goes a long way. Tán bá allege celebrity, call those people, make findings. Ẹ wá ní kí n má di speaker. Ẹ wá ní kí n má di speaker, kí n má dúró rẹ̀. So gbogbo wọn yẹn pè mí lólè tán vandalize mọ́tò mi left and right kí n wá dákẹ́ kí n máa wò ẹgbẹ́ẹ̀kọ́ kán ríbi tètè pa gbogbo àwọn ọmọ yín. Ẹ wá ń sọ justice for Mohbad. Ẹ máa wọ ẹni tó pa Mohbad kú ní ẹ lè rí. Torí àwọn tó pa Mohbad ló fi Mohbad tọrọ bára. Lójú ayé yín wọ́n dẹ̀ ń dá yín ríboríbo. Wọ́n ń da ayé yín láàmú kán lè get more money. Ńgbà tán rí pé àwọn ò lè get more money, they want the boy back to grave, and the father said no, nobody's burying that boy. Ẹ bá mi béèrè pé kí ni iṣẹ́ Nigerian police. Ẹ bá mi béèrè pé kí ni iṣẹ́ wọn, mi ò ní kẹ́ ẹ ṣọ́ mi, but there is an allegation pé mo jalè. Kò ń ṣèmi nìkan. Ẹ bá mi bèèrè lọ́wọ́ wọn pé even nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọjà police report dà tó ti make it online. Àbí àmọ́ tán bá wá pàdé wa ní point of entry l'Amẹ́ríkà àbí London tán wá mú ọ̀tá mi tán fáńkọ̀fù sọ́tá mi lọ́wọ́ racist ni wọ́n racist but fúnra ara yín lẹ sọ pé ó lè lẹ́ni yìí. Nigerian police ò dẹ̀ release any press release láti clear pé kò ń ṣolè. Ẹ̀yin lẹ máa pariwo racist, ẹ̀yin lẹ máa bá yí ara yín jẹ́. Tẹ́ bá fẹ́ gba Ghana kọjá àbí Uganda kọjá, wọ́n wá mú ọmọ Nàìjíríà, wọ́n wá fi áńkọ̀fù sí lọ́wọ́. Mo rí bàbá kan, wọ́n lọ fẹ́ tú báàgì ẹ̀, wọ́n bá nǹkan kan nínú báàgì máa yàn at the end of the day, but first thing ni wípé wọ́n fa áńkọ̀fù sí lọ́wọ́. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, any image tí Nàìjíríà bá ti fún the whole world, ẹ̀yin ní ń tẹ́ paint yín, ń tẹ́ paint yín. tó òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ètí Lizzy Anjorin sọ nípa àwọn agbófinró, àwọn blogger, gbogbo àwọn tó ń wá ẹ̀mí ẹ̀, gbogbo àwọn tó ń dìtẹ̀ mọ́, gbogbo àwọn tó fẹ́ pa á lẹ́nu mọ́. Kí ni ìròyìn lórí ọ̀rọ̀ tó sọ? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.